Ancient of days. Hey. Nígbàkígbà tí n bá rí ojúmọ́ kan, màá sọ wípé Olúwa ẹ ṣé. Nígbàkígbà tí n bá rí ojúmọ́ kan, màá sọ wípé Olúwa ẹ ṣé. Ẹ ṣé, ẹ ṣé o, ẹ ṣé, Olúwa ẹ ṣé. Ẹ ṣé, ẹ ṣé o, ẹ ṣé, alágbàwí ẹ̀dá. Nígbàkígbà tí n bá rí ojúmọ́ kan, màá sọ wípé Olúwa ẹ ṣé. Nígbàkígbà tí n bá rí ojúmọ́ kan láyé mi, màá sọ wípé Olúwa ẹ ṣé. Ẹ ṣé, ẹ ṣé o, ẹ ṣé, Olúwa ẹ ṣé. ìran agbélóláró, Ẹ ṣé o, ìran àlùkò lónìí gòsùn. alágbàwí ẹ̀dá. ilé àkókò báyìí ni wọ́n ti ń gbẹ́dó. ìran àwòkọ olólórin. ìran àgbẹ̀ lónìí kó jí kó mọ́kọ́ kó má dá kó sì gbanú oko lọ. Àìsàn sábà títí ikú má tún gbógun. ìran ọdẹ náà Kó borí ayé mi. kò lọ́nà mìíràn ju kó jí kó gbanú igbó lọ kó lọ pẹran. Ikú má tún gbógun. Ọba mímọ́ ni kò jẹ́ kán borí ayé wa. òun ló jẹ́ kí n máa sọ wípé Mo tún ìbà fọ́lọ́run ọba mi Èdùà, ẹ ṣé. àrí ìró àlà ọba mi ajípọ̀jọ́ kúdà, Ẹ ṣé. ọba tí ń jẹ́ kó yẹ ni, Tí n bá rí ojúmọ́, òyígìyigì mi ọba Èdùà, máa sọ wípé Olúwa apá ńlá tó ṣàyé ró, ẹ ṣé. ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ẹ ṣé. ọba tó lè jí tẹ́nìkan ò lè pa, Ẹ ṣé. ọba ṣe yòówù, ọba ṣèkan mákù, Alágbàwí. ọba mi tó ta sẹ́lẹ̀ sọ́mọ̀ bí ẹni tẹ́ni, ó tẹ́lẹ̀ bí ẹni taṣọ. ọlọ́run mi, mo fìyìn forúkọ yín lónìí, ọba tó mú wa lọ́jọ́ tèní láyọ̀ àtàlàáfíà. Máa fi jó mi erùpẹ̀ ilẹ̀ kò lè yìnyín. ó yẹ ká fi jó ká fi yan ọlọ́run ọba mi Èdùà lógo, ká fi èyìn àtọpẹ́ ká fi fọ́lọ́run ọba mi Èdùà. Máa fohùn tí mo níyìn ọ́ bàbá. Èrè kìlọ̀ gbogbo yín pátápátá ni mo kí, mi ò lẹ́lẹ̀ mi ò lólódì ẹnìkan. nígbà tí mo bá ti wọnú. ibikíbi tẹ́ bá ti láǹfààní tẹ́ ti máa wò mí tàbí tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi Kò lè yìn ọ́ lógo. káàkiri àgbáńlá ayé, gbogbo yín pátápátá ni mo kí. lónìí ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2016, bọ́dún yìí ṣe ń lọ Àfijó mi ẹ ní bọ́dún lọ pẹ̀lú àṣẹ ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn.
gbogbo ni mo ní pátá máa fi gbé Jésù mi ga láyé mi. Èrè kí ló máa dá fún dírọ̀mọ́lá mi. dírọ̀mọ́lá lẹ̀ ń gbọ́ yẹn. Ilẹ̀ lọ. tó ń forí ìyìn tó fi ń lọ lọ́wọ́n ọba mi Èdùà. Ó lè yìnyín lóko bàbá mi mọ́. ẹ jẹ́ kí n tún sáré ṣe báyìí ná ká ṣe ìyìn ọlọ́wọ́n ọba mi Èdùà lógo náà ni. Ẹ̀kọ́nọ́mì là kì í sì máa rí ṣe. Ẹ̀kọ́nọ́mì là kì í sì máa rí ṣe. Ilẹ̀ tó mọ́ mi lónìí aláwùrọ̀ bíi ojúmọ́ ayọ̀ ire ṣáni kó jẹ́ lànà mi sọ́wọ́ sọ́mọ́ àtàláfíà kí má lálọ. mo wọlé pẹ̀lú bísímìláì jẹ́ kí n parí ẹ̀ pẹ̀lú alihamudulilayi ọlọ́wọ́n ọba mi Èdùà. ó náà ló jẹ́ kí n máa sọ pé bísímìláì rahmani rahim alihamudulilayi rabbil alamin. ilẹ̀ tó mọ́ mi lónìí aláwùrọ̀ bíi ilẹ̀ tó mọ́ mi lónìí aláwùrọ̀ bí o ojúmọ́ ayọ̀ ire ṣáà. ojúmọ́ ayọ̀ ni kó mọ́ wa lénìí. sọ́wọ́ sọ́mọ́ àtàlà. gbogbo ibi tẹ́ wà tẹ́ ẹ láǹfààní láti máa gbọ́ mi. lọ́ọ̀dẹ ẹ̀yin t'Amẹ́ríkà mo kí yín ojúmọ́ ayọ̀ ló mọ́ yín. àwọn tó wà lọ́sàn-án náà. àwọn tó wà nírọ̀lẹ́ ń bì kan náà. àtàláfíà. ẹ̀yin tèmi ní Canada gbogbo yín ni mo kí pátápátá ẹ káàárọ̀. oṣù láyọ̀ mojí láyọ̀ ọ̀pá ẹ̀mí. ẹ̀yin ti UK lọ́hùn ẹ káàsán. ewu ojú o. ní Nàìjíríà tẹ́ ti ń gbọ́ mi náà ẹ káàsán. lójú kú ọ̀pọ̀lájọ́ sùn lánàá tí wọ́n jí sáyé ariwo ọ̀pọ̀ ló sọ lọ́dẹ̀dẹ̀ wọn ìgbé ẹgbà wá aládùúgbò ṣùgbọ́n ẹ̀pà ò bọ́wọ́ mọ́ akọni ti lọ. ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ darapọ̀ mọ́ mi lórí ètò tèmi ni Ájì ọmọ alálùbáríkà. ìlú mélòó ni mo ológun Kevin wà wẹ̀ ohun ọlọ́run. láti Dubai lọ́hún balógun ọládì púpọ̀ ẹ káàbọ̀ sórí ètò. máyọ̀pẹ̀ ẹ̀ lọ́wọ́ mi máyọ̀pẹ̀ ẹ̀ lọ́wọ́ mi. mo lólúwa Esther kíkíọlá káàbọ̀ sórí ètò. ìjẹ́rọ̀pẹ̀ rèé dá o. Ṣóǹdé Sami aláwòrán Best Luck ló bó ṣeré. ire ṣáni. àgbàkin Lukman Ashiru ẹ káàbọ̀ sórí ètò. sọmọ àtàláfíà. Stephen Ajífọlá láti Qatar lọ́hún. àlọ́ lámìlámì. Fọláṣadé Afnod láti Tokyo Japan tó yẹ kẹ́ ẹ ti sùn àmọ́ torí pé ètò ọmọlójú ẹ̀ sùn okun ẹrú ẹ kò ní bàjẹ́ fún yín. tí o bá lálàáfíà mo tún mú bá ń sá. Johnson Fúnkẹ́ Ọmọnìyí sísítà mi láti Nàìjíríà lọ. pápá ó ṣe é gbé mo gbẹ́sẹ̀ ó ṣe é gbé gbogbo ẹ lè. wàá àbádébọ̀wálé jẹ̀lélẹ̀. ìkó ṣàlàáfíà mi lágbo wa. kòǹgó ọ̀rọ̀ láyémí èèyàn tèmi pàtàkì. ìgbà lọ sọ hospital. gbogbo yín ni mo kí pátápátá mi ò lólódì kí ẹni. tí mo jí. agúnléjìká adétutù ọmọọba lọ́hùn mo kí ó yín. ṣe ọlọ́run. Stephen Ajífọlá ọ̀rẹ́ mi láti Qatar. sí máa ìlera. Ọmọyẹmí Àjànàkú wọ́n ní ilà ìlà. Ọlálékan Gbọ́láhàn Adéwálé Àjídé David wòlíì ẹ káàbọ̀ sórí ètò. kí n tó gbàgbé ẹ kú ọjọ́ òbí tẹ́ ẹ ṣe ní ìjẹta àbánùná ni. ẹ̀mí yóò ṣọ̀pọ̀ ọdún láyé. ìjáde mi lòwú. àníkún owó àníkún ọmọ àlàáfíà àìkú baálé ọ̀rọ̀ kó máa ìjáde mi jẹ́ lòwú ọyí. Adéwálé Àjídé wòlíì David ẹ káàbọ̀ sórí. òmìnira lọ́wọ́ máa jẹ́ ń ṣe. Olúwatóyìn Ọlọ́run fún mi kí ọmọ láyọ̀. pẹ̀lú fámìlì. Solar Melodious láti Dubai lọ́hùn. òun ni mò ń wá. gbogbo yín ni mo kí mi ò lólódì ẹnìkan bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ó yẹ máa ṣí àyè sórí wọ́ọ̀lù tó yìí. tẹ́sàlẹ̀ omi. àwọn kan wà láǹfààní tó fẹ́ gbádùn ètò yìí ẹ fún wọn láǹfààní káwọn náà gbádùn ẹ máa ṣí àyè sórí wọ́ọ̀lù yìí. kó má faṣọ àti bàtà. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ni mo rí. kí má ṣe dùbúlẹ̀ sínú àgbà. ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń kọ́mẹ̀ntì náà gbogbo yín ni mo kí pátápátá ẹ̀yin tẹ́ ń sì kọ́mẹ̀ntì náà tẹ́ jẹ́ silent viewer gbogbo yín náà ni mo kí àmọ́ mo rí yín náà. tí mo bá wọ̀ kó má ṣe mórí légbó. ẹ máa ṣí àyè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi. èbùtì ayọ̀ èbùtì ayọ̀ ní òní lọ́jọ́ ajé ọlọ́run ọ̀gá. ajé kò san wá sówó. òun náà ló jẹ́ kí n máa sọ wípé àgbẹ̀ tí ń gbèrè pàdé olókùn mọ́ gbèrè pàdé ọlọ́kùn mọ́ àgbẹ̀ tí ń gbèrè pàdé ọlọ́sà mọ́ gbèrè pàdé ọlọ́sà mọ́. tójúmọ́ òní mọ́kọ́. ilé tèmi ọmọ lójú Olódùmarè àti gbogbo èyí tẹ̀ ń gbọ́ mi ni kí àgbẹ̀
kó máa gbére wá. ìmọ̀ kì í ṣe máa mà là ojúmọ́ òní mọ́ kí balùwẹ̀ má gbọ́ rẹ̀ ojúmọ́ òsì ní mọ́ ká kí tán má gbẹ̀gbìn lójúmọ́. mo ṣe bá àwọn wòlíì ńláńlá mojú wá. lànà ayọ̀ fún mi alájí bóde pàdé. ṣèyí gapofin. tí má gbàrà kan má ṣọ́dọ̀. àwọn ìmáàmù ńlá lárúgbó yín ni mo kí sàlámù aláìkùm. kò sẹ́ni tó fọwọ́ gbogbo òṣùpá láyé má gbogbo mi pàṣẹ ayọ̀ fún mi pàṣẹ ìrọ̀rùn. ẹ̀yin ìmáàmù ńláńlá ẹ̀yin àáfà àtẹ̀ǹgbọ́n mi. má ṣe mí ní bó ṣe lọ má ṣe mí ní bó ṣe lọ ò lè bọ̀ wá sí ilé o. ilé tó ná mi lónìí orí mọ́ o. ẹ̀yin tọ́nà ọba àmì ìdò agbáṣẹ́lé ayé lé lọ́wọ́. ìkọjẹ́ dáná mi sọ́mọ́ àtàláàfin. tó ní kẹ́ máa fi iṣẹ́ ìṣẹ̀ṣe. ọ̀dẹ alọ́lá mi lánìí. ewúrẹ́. máa fi túta ayé ọmọ ẹ̀dá ṣe gbogbo yín ni mo kí pátápátá ẹ̀ ní ṣìṣe pẹ̀lú àṣẹ ọlọ́run. ajá mi sọnù ìyẹn ṣe é gbọ́nsẹ̀. odidi èèyàn sọnù ó burú jáì o má jẹ́ gbàgbé sójú ọ̀nà bí èéfín. mo gbóyin díẹ̀ wá bù tọ́lá. mo gbádùn díẹ̀ wá gbé yẹ̀wò. At the junction. kí la fẹ́ sọ lórí ètò tèmi kí ni mo mú wá sétí gbọ́ yín àmọ́. kọ́má fòkú mi ránṣẹ́ sílẹ̀ aláwùrọ̀ bí tàtúntòsí ní kí n fi kórè wá sílẹ̀ tàtúntòsí lẹ́yìn lè fi kó. ẹ jẹ́ ká gbádùn orin díẹ̀ náà kó tó di pa lọ sójú ọ̀gbagadè ètò. ẹlẹ́dàá mi kàníyàn mi kó papọ̀ mọ́tàn lọ́hùn. ìyá mi alájà síkírà tẹlẹsìn mẹ́ta mo kíyín kíyín. sájẹ́ ṣe rájẹ ló rájẹ. ẹ ṣeun ẹ kú fẹ́ wa nígbà gbogbo. ọmọ mi lè ní aláwùrọ̀ bí i à. ojúmọ́ ayọ̀ ilé ṣàlọ́ kó jẹ́ bẹ́ẹ̀. ẹ̀nà mi sọ́wọ́ sọ́mọ́ àtàláfíà kí má lálọ́ ọ̀dẹ àlọ́ lámìlámì. kí má lálọ́ ọ̀dẹ àlọ́ lámìlámì. orí mi kí má lálọ́ ọ̀dẹ àlọ́ lámìlámì ọlọ́run. ẹ ní jáde ẹ ní lọ bí àlọ́ lámìlámì pẹ̀lú àṣẹ ìdùnnú. ẹ̀dá mi kí bẹ́ẹ̀ bá ti ń jáde báyìí lẹ́ẹ̀mọ́ bọ̀ wálé. lámì. má lálọ́ ọ̀dẹ àlọ́ lámìlámì. ní Dublin lọ́hùn-ún. wọ́n bá mi ṣe. gbogbo yín ni mo kí pátápátá ẹ bá mi kí bàbá mi. ànàkọ́rẹ́ aláàní ó. kábíyèsí ọba ti gbogbo Dublin lọ́hùn pátápátá. àní ó bá mi ṣe. ilẹ̀ mo ń fi àsìkò yìí kí His Royal Majesty. owó. àìnàkọ́rẹ́. ààrẹ Saheed Ibrahim ilẹ̀ tó mọ́ mi lè yàn lọ. ọba ti Dublin pátápátá lọ́hùn. àìnàkọ́rẹ́ aláàní. ẹ mọ̀ ni mo bá yín lóye mo pè yín lórúkọ orúkọ làápọ̀ba aládé. ìlànà mi sálàáfin. kò ní bàjẹ́ fún yín bàbá mi. aláàní ó bá mi. ẹni kí n tẹ̀síwájú lórí ètò pé kò séwu mọ́. ìlànà mi sáni kí n fún ọlọ́run. àìnàkọ́rẹ́ aláàní ó bá mi ṣe. ilẹ̀ tó mọ́ mi lónìí ojúmọ́ rẹ ni. àìnàkọ́rẹ́ aláàní ó bá mi ṣe. ọ̀nà ní. wòlíì Adéwálé Àjídé David mo rọ́wọ́ yín. àìnàkọ́rẹ́ aláàní ó bá mi ṣe. aláìka tó ń pinlẹ̀. àrìnà kórè àfòyà ibi. àìnàkọ́rẹ́ aláàní ó bá mi ṣe. aláàánú aláhàn ṣe dárí ẹ̀sán jọ̀bí. mo wọlé sílé agodo lónìí ọmọlójú Olódùmarè yín rèé. àkọyà yìí. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yín Yẹmí ẹ̀mí ọlá ìbọn mi láti Kàtálọ̀. aláàní ó bá mi ṣe. àkọyà ibi aláàní ó bá mi ṣe. àkọyà ibi aláàní ó bá mi ṣe. pàlọ́ mi mọ́ pàbọ̀. ṣèbí wọ́n ní ewúrẹ́ tó wọlé tí ò kó nílé. aláàní. èèyàn dẹran múso. pàlọ́ mi. àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò dẹran mú bọ̀léyà. àkọyà ibi ọlálẹ́kan gbọ́lá hàn. bá mi ṣe. gbégbé mi. ẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ ṣe. àkọyà ibi aláàní ó bá mi ṣe. paluda paluda làárọ̀ kọ́ paluda paluda làárọ̀ dá ẹ jẹ́ ń túṣe báyìí náà lórí ètò àjọ wà ní. ṣé ẹ mọ̀ pé abala àkọ́kọ́ lórí ètò ìkìkì fàájì náà ni. gbogbo ẹ̀yin ládéládé ni mo kí. Àwádé ó wà túndé ó fẹ́ wájú ọdún délé tẹ́ o. Wọ́n kì í jẹ́ délé tẹ́ o tún lóde. ṣé ẹ rántí funky juju.
àwádé àtúndé rẹ̀ wájú ọdún délé tẹ́ o. Báńkì tuntun dé, délé tẹ́ o tún lóde. bó ṣe ń lọ náà ní bá ṣe máa ń ṣe náà nígbà gbogbo. Ọ̀pọ̀ rántí mú bèbí ẹ̀ dání. Báńkì tuntun dé, délé tẹ́ o tún lóde. jẹ́ kí n máa sọ wípé ọ̀tẹ̀tẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí. Báńkì tuntun dé, délé tẹ́ o. Álímì báà lórúkọ tílẹ̀ ń jẹ́. Ọ̀gẹ́jọ́ torí pé bọ̀bọ̀ ẹ̀ sáyà. ilẹ̀ ìwọ ni bàbá àgbàlagbà. Délé tẹ́ o tún lóde. ọ̀yẹ̀kú báyìí ló nílẹ̀ ẹlẹ̀. Torí pé bèbí ẹ̀ sáyà. níbi gbogbo ayé ń dáná purọ́. Délé tẹ́ o tún lóde. ìwọ ló ń gbé ibi mì ní kálòkálò. Mo dúpẹ́ o, wá gbé ibi mì lónìí o, ibi kó má ṣe bá yín. mo ṣe ibi kó má ṣe bá mi. ọbẹ̀ ṣe. ibi kó má ṣe bá gbogbo wa lápapọ̀. Owó tẹ́ni ká ṣe. ire owó, Ó ṣe láṣẹ tẹ́ o. ire ayọ̀, Òun lè mí ṣe tẹ́ o. ire àlàáfíà, Láṣẹ yìí o. àìkú baálẹ̀ ọ̀rọ̀ kó máa jẹ́ ti gbogbo yín. ẹ̀yin tèmi láti Canada lọ́hùn gbogbo yín ni mo kí. Ṣé ọ̀rọ̀ rí rẹpẹtẹ? Báńkì tuntun dé, délé tẹ́ o tún lóde. Délé Táíwò lẹ́ ń gbọ́ yẹn Magic Moment náà ni. Rí rẹpẹtẹ. Báńkì tuntun dé, délé tẹ́ o tún lóde. Ọ̀rọ̀ rí orin yẹn ti pẹ́ bọ̀ ó sì make sense àbí kí lẹ́ni mo sọ. Báńkì tuntun dé, délé tẹ́ o tún lóde. Délé ti dé, ìràwọ̀ ẹ̀ kò rí pamọ́. gbogbo ẹ̀yin tó ń sọjọ́ ọ̀bí pátápátá ni mo kí. Ìràwọ̀ ẹ̀ kò rí pamọ́. ẹ̀mí yín á ṣọ̀pọ̀dún láyé. Èrè wá dòde, àti dé òrèlè olóyìn. Torí pé délé tẹ́ o tẹ́ mi. Ajíbádé ọlá mọ́ọ̀m tẹ́ni ọlá ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún. Tẹ́ ń délé tó ti bọ́. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ máa share sórí wọ́ọ̀lù yín. Tọ́lá mi lójú, ẹ wò ó bìrìbìrì. ẹ jẹ́ káwọn tí wọ́n láǹfààní láti rí káwọn náà lè ní àǹfààní láti máa wò wá. káwọn náà lè jọ gbádùn ètò yìí náà. Òṣìbí tán lè gbé ga, tí wọ́n tún lè bá wa mọ́. Délé tẹ́ ò ní bàbá wọn. Wọ́n kí jùjú bẹ́ ní àtọ̀gẹ́ gbẹgbẹ́. Jùjú tẹ̀túbọ̀ lọ́jà búrọ́tà. ẹ mọ̀ pé orí lọ́pọ̀ ọ̀jọ̀kan náà ni mo máa ń mú wá sórí ètò yìí. Jùjú tẹ̀túbọ̀ lọ́jà búrọ́tà. Ara wa ni ó ṣe nǹkan, èrò ẹ̀yìn ló bá jẹ́ kíta. Lásìkò oríṣiríṣi èdè, oríṣiríṣi ọ̀rọ̀. tó ọmọge wá jọ. Alani Adé Olúyọ̀mádé. Òrékelẹ̀ wa, tó ọmọge wá jọ. Apọ́nbẹ́pọ̀ rẹ̀ o, tó ọmọge. Kábíyèsí ló ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Tó ọmọge wá jọ. Agúnlẹ̀yìn tó rékelẹ̀ wọn. orí adé ti gbogbo island lọ́hùn. Sweetie baby. His Royal Majesty Ààrẹ Saheed Ibrahim. Ọmọdé tàgbà ló ti gbé fọ́ǹkì jùjú. mo wọlé forí adé ẹ káàbọ̀ sórí ètò. Ọmọgẹjọ́. Tó ọmọge wá jọ. Prince Kenny Pedro. Tó ọmọge wá jọ. Ẹ wí kí n gbọ́. Tó ọmọge wá jọ. Òrékelẹ̀ wa. Tó ọmọge wá jọ. Agúnlẹ̀yìn tó. Tó ọmọge wá jọ. Fọ́ǹkì jùjú. Wájọ. 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 Ẹ̀kọ́ láti lè bè. Wájọ. Wájọ. Ẹ̀kọ́ láti lè bọ̀ bọ̀. Wájọ. àṣẹ bàbá mi mo ṣèbà. Oh yeah yeah, oh yeah yeah, oh yeah yeah. mo mú wá lọ́kọ̀ ọ̀jọ̀kan lórí ètò tòní. ẹ jẹ́ ká fara balẹ̀ kájọ gbádùn ètò yìí. Ìjújú ti gbogbo ayé retí, tẹ́lẹ̀ dáwọ́ lọ́gbọ̀dẹ́. Àbọ̀ kì í jù. bàbá mi àtàtà kan bẹ lórí ètò yìí Ọ̀túnba. Ìdíyí ti yí fẹ́ tó bá láyọ̀ tó àsìkò máa pè wọ́n wọlé sórí ètò. lọ́gbọ̀dẹ́. ṣàmì tó mo sọ mo ní èmi nìkan kọ́ ni àjọṣètò tèmi. Ìlórílẹ̀-èdè ènìyàn dúdú. tó bá máa tó bí ìṣẹ́jú mẹ́wàá máa pe Ọ̀túnba Nurudeen Waheed Olóyínká. Àwa ní bàbá Ọ̀túnba àti gbogbo Ọ̀yọ́ Túnjí lọ́hùn máa pè wọ́n wá sórí ètò. rẹ̀ làwa. Àbọ̀ kì í jù. Ìdílé tẹ̀wọ̀n. Ìdíyí ti yí fẹ́ láyọ̀ dídọ́nà. Fọ́ọ̀kì jújú lọ́gbọ̀dẹ́. Ajẹ́gbèsè ni wá, ajẹ́gbèsè lájẹ́. Bàbá ọ̀run dá. tó kí la fẹ́ sọ lónìí mo fẹ́ sáré jayín sí nǹkan kan. Ẹgbéyàwó sókè. Ẹgbéyàwó sókè. Oyè oyè yẹ. Ẹni bá wọ ayẹyẹ.
ẹgbẹ́ ìyàwó sókè. ẹgbẹ́ ìyàwó sókè. oyè oyè oyè. ẹni bá wò oyè oyè. ẹni bá wò oyè oyè. tó kó tó rí pé a lọ sí abala ọ̀rọ̀ ìṣítí tòní. ẹgbẹ́ ìyàwó sókè. ìlú kan wà tí wọ́n ń pè ní Ọ̀yọ́túnjí bóyá yìí náà tilẹ̀ ti gbọ́ rí. nílùú Amẹ́ríkà lọ́hùn ni Ọ̀yọ́túnjí náà wà. àmọ́ mo ní àǹfààní láti gbé ìkan lára àwọn èèyàn pàtàkì, ìkan lára àwọn olóyè ńláńlá nílùú Ọ̀yọ́túnjí l'Amẹ́ríkà lọ́hùn ní South Carolina. mo ní àǹfààní láti gbé wọn wá sórí ètò lónìí. mo sọ ọmọlẹ́mì nìkan kọ́ ni ó ṣètò tèmi. Ògúndèmú Dámiláre Ayọ̀ọ́lá ẹ káàbọ̀ sórí ètò. tó kí ni mo fẹ́ ká mọ̀ nípa ìlú tí wọ́n ń pè ní Ọ̀yọ́túnjí. ṣé ẹ mọ̀ wípé àṣà Yorùbá ó jẹ́ àṣà tó jẹ́ wípé jẹ́ ká ṣọ́ra báyìí wá ọbẹ̀ jẹ́ ká ṣọ́ra. a kò lè kó iyán rẹ̀ kéré láwùjọ. orí ẹni ló yọ ní àwọn ẹ̀dá òfẹ́ ní kọ̀rọ̀ orí ló fẹ́ ní ayé lọ́dọ̀ ayé o akámọ̀ràn ìgò wúrọ̀ ẹlòmíràn wọ́n á sọ́dọ̀ sọ ìgbà sọ ẹlòmíràn wọ́n á sọ́dọ̀ rí ayé lọ́dọ̀ ayé o kò sí fìlà o ayé yìí lé o ayé yìí. àṣà tó jẹ́ wípé níbikíbi lórílẹ̀‐èdè àgbáńlá ayé bẹ́ẹ̀ náà ni wọ́n ti respect àṣà wa. àṣà Yorùbá náà ni àṣà tó jẹ́ pé kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. lórí ètò lẹ́ni ni Ọ̀túnba Waheed Nurudeen Ọláyínká ada àwọn aṣojú wa ní Hollywood lọ́hùn, Los Angeles ní California làwọn wà. ọ̀gá ni mástà tó bá jẹ́ níyàn ni wọ́n ti ṣeré mọ́ wàtá ni wọ́n pè ó wáá jó bọ̀bọ̀ jọ́bọ̀ tìjú wáá jó bẹ́ẹ̀ jọ́bọ̀ tìjú àjẹmọ́lá kọ̀ gírò àjẹkọ̀gbẹ́ ọ̀pọ̀ àdìbọ̀ lọ. ṣé ẹ̀ ń fìlì bó ṣe ń lọ. àwọn kan náà wọlé o àbíyànlá o ọkọ bíkì bébì ọmọ Báṣọ̀run àwọn bá di mi ọdí èsì òmẹmẹ àwọn bá rí ìtàn lọ́ọ̀yà ọmọ ní. Olórí Kẹ́mi Ajíbádé ìtọ́jú Bọ́lá tó gẹ́gẹ́ bí mo ṣe ń sọ mo ní ara àwọn tí wọ́n ń gbé àṣà wa lárugẹ. bíbí tẹ àwọn akíbọ̀bọ̀. wọ́n wà lórí ètò pẹ̀lú mi lónìí. tó ẹ jẹ́ ká kí Ọ̀túnba káàbọ̀ sí orí ètò náà. hello sir Ọ̀túnba. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir. àárọ̀ la wà ń bí yìí o. ẹ káàárọ̀ látọ̀dọ̀ yín lọ́hùn-ún. bẹ́ẹ̀ ni o. ètò tó wà lórí àtẹ́gùn báyìí ni ètò ọ̀rọ̀ ìṣítí tí ọmọlójú Olódùmarè tá máa mú wá sí etígbọ̀ àwọn èèyàn ní ọjọ́jọ́ ajé Monday. èní ni ọjọ́ ajé Monday láàárọ̀ ọ̀dọ̀ yín lọ́hùn, báwo ló ṣe rí lọ́dọ̀ yín? ó tutù bí yìí o. inú òtútù la wà báyìí o. pé inú òtútù lẹ wà. inú òtútù ni o tutù àárọ̀ Monday eléyìí àárọ̀ Monday tó tutù minimini ni o adẹ́tù alára. àṣẹ 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 bàbá mi. fún àǹfààní èmi mọ̀ yín ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa nílé kí wọ́n lè mọ̀ wípé live and direct ni mo wà pẹ̀lú Ọ̀túnba ní ìlú California lọ́hùn. ẹ bá wa sọ orúkọ yín fún àwọn èèyàn tí ó ń gbọ́ wa àti ìlú ibi tí ẹ ti ń bá wa sọ̀rọ̀ bàbá. orúkọ mi ni Ọ̀túnba Olúyinká Waheed Nurudeen láti California. láti kà. ṣùgbọ́n Ọ̀túnba tí èmi jẹ́ Ọ̀túnba ti diaspora ní ìlú Amẹ́ríkà ní Ọ̀yọ́túnjí African Yoruba Kingdom Empire in South Carolina. ìbẹ̀lẹ̀ mi ti jẹ́ oyè Ọ̀túnba. oyè Ọ̀túnba. lọ́dọ̀ aláṣẹ ọba Adéfúnmi Adéjùìgbé II. Ọ̀túnba ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i. kó tó di pé a lọ sí ojú ọ̀gbagadì ètò náà ẹ jẹ́ kí n sáré béèrè àwọn ìbéèrè ní ṣókí lọ́wọ́ yín torí wípé a ti ẹ̀dúpẹ́ pé a pè yín ẹ dá wa lóhùn. bàbá ni bàbá ń jẹ́ ẹni abálára bàbá yìí náà ni Yorùbá ń pè pé ẹni à ń pè ní bàbá.
so a máa ń gbọ́ Ọ̀yọ́túnjí ìlú ibo gan ni Ọ̀yọ́túnjí wà. Ọ̀yọ́túnjí ìlú Amẹ́ríkà ni Ọ̀yọ́túnjí wà. Àwọn èèyàn gan mọ̀ pé ibì kan wà tó ń jẹ́ Ọ̀yọ́túnjí ní Amẹ́ríkà. Ìgbà tí mi gan dé Amẹ́ríkà ni mo rí pé so ibì kan wà tó ń jẹ́ Ọ̀yọ́túnjí ní ìlú yìí. nílùú Amẹ́ríkà lọ́hùn. ìyẹn ni wípé tí àṣà àti ìṣe Yorùbá náà tí wọ́n ń ṣe bí a ṣe ń ṣe ń bẹ̀ náà àbí. bẹ́ẹ̀ ni o ìyàtọ̀ ó kàn jẹ́ pé ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé Amẹ́ríkà àti ilẹ̀ Yorùbá. téèyàn bá débẹ̀ ìyá mọ̀ pé ìgbà tèmi gan débẹ̀ mo ṣe ló dáa pé mo wà ní abúlé wa ní Abẹ́òkúta. lábẹ́òkúta lọ́hùn. bẹ́ẹ̀ ni ní Kèrèkú. tó yàtọ̀ sí ibi àbútí gangan ni. Ọ̀túnba kí kó tó di pé ẹ kúrò lórí aago sà jẹ́ lè bá wa sọ ní ṣókí ìtàn tó rọ̀ mọ́ Ọ̀yọ́túnjí l'Amẹ́ríkà lọ́hùn. ẹ kàn bá wa sọ fáwọn èèyàn wa ní ṣókí ìtàn tó rọ̀ mọ́ Ọ̀yọ́túnjí, báwo ni Ọ̀yọ́túnjí gan ṣe jẹ́, kí ló fà á tó fi jẹ́ pé ìlú Ọ̀yọ́túnjí gan. bẹ́ẹ̀ ni sà. ní ṣókí gẹ́gẹ́ bí olóyè kábíyèsí ni ó láṣẹ àti sọ ìtàn yẹn mọ́rán, ṣùgbọ́n gẹ́gẹ́ bí olóyè bẹ́ẹ̀ni sà, kàn sọ ní ṣókí bẹ́ẹ̀ ṣe sọ. ó dáa sà. Ọ̀yọ́túnjí bàbá ọba tó wà bẹ́ẹ̀ ní ìsìn tó wàjà, òun ni ọba tó wàjà ní Ilé Ifẹ̀. nílé Ifẹ̀ Okùnadé, ọba Okùnadé Síjúadé, òun ló fi bàbá Adéfúnmi tó wà ní orí ìtẹ́ ní ìsìn. ìyẹn kábíyèsí tó wà ń bẹ̀ ní ìsìn lọ́wọ́lọ́wọ́. ní ìsìn lọ́wọ́lọ́wọ́ òun ni kábíyèsí tó wà níbẹ̀ ní ìsìn, bàbá ẹ̀ ni ó bẹ̀rẹ̀ Ọ̀yọ́túnjí. wọ́n bẹ̀rẹ̀ Ọ̀yọ́túnjí lọ. tí ó lè jẹ́ pé ọba Okùnadé Síjúadé ló fún wọn jẹ ọba nígbà yẹn. kábíyèsí tó wàjà ọba Okùnadé Síjúadé Ọọ̀ni of Ifẹ̀ ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà, kọ́nà ọba kó dẹlẹ̀ rẹ fún bàbá. bẹ́ẹ̀ni o. so ìyẹn túmọ̀ sí wípé Ọ̀túnba, ìyẹn túmọ̀ sí pé Ọọ̀ni of Ifẹ̀ àwọn ni wọ́n ń fi ọba jẹ ní ìlú Ọ̀yọ́túnjí lọ́hùn. àwọn ni o, àwọn ló fi ọba jẹ níbẹ̀. ìbéèrè kan tó tún dà bẹ́ẹ̀ Ọ̀túnba, ó ní wípé ṣé ìdílé kan ló ń jọba ní ilẹ̀ Ọ̀yọ́túnjí ni àbí ẹni tí Ifá bá mú náà ni. gẹ́gẹ́ bí mi ṣe mọ̀ ní ìsìn ni pé ní lọ́wọ́lọ́wọ́ báyìí a lè sọ bóyá ó tún máa tẹ̀síwájú, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó dà pé ìgbà tí ọba ìtòwàjà kúrò, ọmọ tí ọba bí òun ni wọ́n fi jẹ ọba nísìn. ọmọ tí kábíyèsí àná òun ni wọ́n fi jẹ ọba nísìn. òun ló wá jẹ ọba tó wà bẹ́ẹ̀ ni ó dẹ̀ ti jọba nísìn, ó ti ń lọ bí 11 years báyìí, because ìgbà tí àwa jẹ oyè. ọdún 11 sẹ́yìn lọ́hùn. wọ́n pé 10 years ni ọba ìtòjẹ́ tó di ọba ń sìn, ọmọ ọba tó wàjà ló ṣẹ̀ wá yan kábínẹ̀tì tiẹ̀. inú ayọ̀ kábínẹ̀tì inú wọn ní èmi jẹ Ọ̀túnba ń bẹ̀. lẹ́jọ́ Ọ̀túnba. ó dà Ọ̀túnba, ká lọ sí ọ̀dọ̀ tẹ̀yìn gangan alára fúnra yín. ó ti tó ọdún mélòó gan tí ẹ ti wà nílẹ̀ Amẹ́ríkà lọ́hùn. ọdún 4 péré ni mo ṣì lò ní Amẹ́ríkà báyìí. ọdún 4 kábíyèsí. mo dé Amẹ́ríkà ní 2012. 2012. ọdún 4 Ọ̀túnba, kí n tún bèrè báyìí pé ṣé ẹ̀yin ti nífẹ̀ẹ́ sí oyè jíjẹ tẹ́lẹ̀ ni àbí wọ́n kàn wá pè yín pé kẹ́ ẹ wá jẹ oyè Ọ̀túnba, àbí Ifá ló yàn yín pé kẹ́ ẹ wá jẹ oyè Ọ̀túnba ni, báwo ló ṣe jẹ́? ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bàbá tèmi ní olóyè ní Ìbàdàn. olóyè ní Ìbàdàn lọ́hùn. Chief Waheed Ọmọọṣó alias Babalájalẹ̀. Babalájalẹ̀. Babalájalẹ̀ ní Mọ́níyà
gbogbo àwọn tí wọ́n bá ń gbọ́ wa ní láti Ìbàdàn náà ti mo mọ̀ pé àwọn náà. bẹ́ẹ̀ ni bàbá tèmi ní wọ́n pè ní bàbá Alájàalẹ̀ ọmọ Oṣó, òun ní ọba ìṣègùn of Ọ̀yọ́ state. ọba ìṣègùn of Ọ̀yọ́ state. ọba ìṣègùn of Ọ̀yọ́ state ní bàbá mi. ọdẹ tó jẹ́ olóyè ńlá ní Olúbàdàn fìbàdàn nígbà yẹn lọ́hùn. ó tó wá di pé gbàtàn tó ń kú, òun ni àbúrò mi tó ń pè ní Jẹ́lélì Waheed, òun ni ó wá jẹ afọbajẹ ìṣègùn Ọ̀yọ́ state. afọbajẹ ìṣègùn Ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ní Mọ́níyà Ìdí-Òṣì ni ó wà. so ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè ni pé èmi lẹ́dílé mo ti wá láti ìdílé olóyè. láti ìdílé olóyè. ní ìdílé olóyè ṣùgbọ́n èmi ò mi mọ bó ṣe ń jẹ. ṣé pé bóyá ó wù mí pé kí n jẹ. mọ ọ̀nẹ́ni tó bá wù Ọlọ́run ló ń fún ní ọlá. bẹ́ẹ̀ni. ìgbà pé èmi ìjẹ́ mọ̀ pé máa jẹ oyè ní Amẹ́ríkà. because ìgbà tèmi dé sí Amẹ́ríkà yìí Ọlọ́run ló mú mi wá sí Amẹ́ríkà. ṣé pé bóyá ibi tó ti ń ṣọ́ọ̀gù tí gbogbo èèyàn máa ń ní wọ́n ń tò ní kíní wọ́n ń ṣe gbá. Ọlọ́run gangan báyìí ló yan ẹni tó ń ràn mí lọ́wọ́ wá sí Amẹ́ríkà yìí, Ọlọ́run ló ràn sí mi. so ìgbà tí mo dẹ̀ ń bọ̀ èmi ti ní àwọn Wàsíù, mo ti ra késẹ̀tì Wàsíù nǹkan ní Nàìjíríà. àwọn orin Alhaji Wàsíù Àyìndé. Alhaji èmi ti máa ń gbọ́ àwọn orin yẹn tí orin Amẹ́ríkà, orin London, tó ló wù mí pé níbi kan ní àwọn èèyàn náà lọ ṣáà wà ní London náà wà ní Amẹ́ríkà. ìwọ náà kémi náà tẹ̀ jẹ́ kémi náà tẹ̀ mọ́bi tó jẹ́ Amẹ́ríkà kí n yẹ̀ wò nínú tẹlifíṣọ̀n nìkan. jẹ́ kémi náà débẹ̀ Ọlọ́run dẹ̀ gbàdúrà ó dẹ̀ yan ẹni tí ó máa ràn mí lọ́wọ́. mọ́yà ṣáà lọ́lọ́run ọba ṣe yóò wù. so ìgbà tí mo dẹ̀ wá dé èmi kàn dẹ̀ ń play orin Wàsíù, mo dẹ̀ ń gbọ́ Ọ̀yọ́túnjí l'Amẹ́ríkà ó kàn yẹn bẹ́ẹ̀ wọ́n pè ní Ọ̀yọ́túnjí ní Ọ̀yọ́túnjí bẹ́ẹ̀ni. so àfìgbà tí èmi dẹ̀ dé èmi kàn ń wọ aṣọ bí mo ṣe máa ń wọ Nàìjíríà, aṣọ ilẹ̀ wa. èmi máa ń gbá tí lọ sí ṣọ́ọ̀ṣì máa wọ agbádá, máa dé fìlà, máa ya fọ́tò, máa gbé sí Facebook. àṣé gbogbo nǹkan tá à ń gbé sí Facebook àṣé àwọn èèyàn kan ń rí. àṣé wọ́n rí bẹ́ẹ̀ ṣe ń gbé gbogbo àṣà wa lárugẹ. ìwọ tó jẹ́ pé Facebook kò máa búyàn ló ń ṣe wọ́n ń rí. ìwọ tó dẹ̀ jẹ́ pé òfin gbàṣà lárugẹ ni wọ́n ń rí. kò sí nǹkan tó ń ṣe lórí Facebook bí táwọn èèyàn ń rí. ìwọ tó ń jalè tó jẹ́ pé 419 ló ń ṣe lórí Facebook gbogbo ẹ̀ làwọn èèyàn ń rí. èmi kọ́ dẹ̀ ń wọ aṣọ mo fi ń gbàṣà lárugẹ mo fi báwọn èèyàn ṣe sọ pé ó máa ti dọ̀tún bá rè é tó ń wá aṣọ wa ó kárí ọmọ gidi ọmọ rè ìwọ lọmọ kíní ìwọ ló ń you make us proud lamẹ́ríkà ń ṣe mo kàn ń wò pé èmi má kàn dé ń wáṣọ fúnra mi ní àfìgbà tí mo máa gbọ́ nọ́mbà ní Ọ̀túnba Ipòṣù Ọ̀túnba ṣí sílẹ̀ ní Ọ̀yọ́túnjí òkú ní ibo ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe fún mi nọ́mbà pé kí n pè ní báyìí látòrí Facebook àìmí mọ́ anybody rí. pé kò sẹ́ni kankan tẹ́ ẹ mọ̀ rí rárá. mi mọ́ mi jẹ́ mọ́ parí mi mọ̀jòyè mi mọ́ ẹni kankan rí lẹ́yìn àwọn àtàjọ wà lórí Facebook. that is why Facebook àwọn èèyàn rọra wọn lọ́wọ́ bẹ́ẹ̀, àwọn kan ń fara wọn ṣubú, àwọn kan ń para wọn, àwọn kan ń ṣe oríṣiríṣi. ṣùgbọ́n ìtúwọ̀ bá yàn náà ni wàá bá tó bá jẹ́ rí yàn bẹ́ẹ̀ ni wàá rí, tó bá jẹ́ pé ìwọ fẹ́ ṣe ká ní wàá rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. Facebook bíi náà ti wá pè mí pé ẹ bó ṣe ń wọ aṣọ tó ń jẹ́gẹ̀ lárugẹ ó ń wà lórí ipò báyìí ṣí sílẹ̀ o ṣó fẹ́ mo ní mo fẹ́ o wọ́n yẹ fún mi lẹ́tà nìyẹn bó ṣe ní kí n ṣe kankan báyìí mo ṣiṣẹ́ pọ́tọ́ ní ṣe wọ́n bá ṣe announce mi nìyẹn pé ní báyìí ó ti sọ pé òun fẹ́ ṣe báyìí ó ti fẹ́ wọ́n ṣe lọ́rọ̀ kan ṣá. bẹ́ẹ̀ ṣe di Ọ̀túnba Ọ̀yọ́túnjí lápapọ̀. ẹ ṣeun Ọ̀túnba. ìbéèrè kan tí màá tún béèrè ni wípé ṣe mọ̀ wípé ẹ̀yin àgbà náà ló mọ̀ ń pálọ̀ wípé ká tó fi èèyàn joyè láàrin ìlú òun láti jẹ́ ní ire. àwọn èèyàn ti rí gbogbo iṣẹ́ takuntakun tí ẹ ti ṣe, wọ́n ti rí bí ẹ ṣe ń gbé àṣà wa lárugẹ, wọ́n
wọ́n ti rí pé ẹ wà lára àwọn ọ̀tọ̀kùlú ìlú tí ẹ fẹ́ kí àṣà Yorùbá kó parun ni wọ́n ṣe fi yín jẹ Ọ̀túnba. Ẹ jẹ́ kí n bóyá ilé sáré bá mi mẹ́nu bà nǹkan bíi 2-3 tó jẹ́ ojúṣe yín gẹ́gẹ́ bí Ọ̀túnba ìlú Ọ̀yọ́túnjí lọ́hùn. Ojúṣe wa náà ni láti máa ṣe dáadáa. Bó ṣe ọmọdé ni o bó ṣàgbà ni o a gbọ́dọ̀ pọ́nlé. Bẹ́ẹ̀ni. Ẹ rí pé bàtà pé wá pé báyìí bàbá ara àpọ́nlé náà ẹ dá wa lóhùn. Bẹ́ẹ̀ni. Àdá yín lóhùn. Olóyè ò gbọ́dọ̀ jẹ́ni tó ń ṣe jàdù. Bẹ́ẹ̀ni. Báwo gbogbo profile mi lórí Facebook Ọlọ́run mo fi ń gbé ga. Bẹ́ẹ̀ni. Aláwùrà bí náà. Nàìjíríà ni mo fi ń gbé ga. Bẹ́ẹ̀ni ògo ilẹ̀ wa ni. Ní Amẹ́ríkà bíi gẹ́gẹ́ mo sọ fún yín ọdún 4 tí mo dé kò síbi tí ẹ ti béèrè mi tó ọmọ mi. Ọlọ́run ló ṣe kì í ṣe ènìyàn. Ẹlòmíràn àti ẹ̀mọ́ lọ́dún 10 ń bẹ̀ tó jẹ́ wípé kò sí nǹkan kan tó sì rí ṣe. Wọ́n ṣe fún mi ní Brave Heart Life Achievement Award lọ́dọ̀ àwọn èyíkó ní ibi àwọn tó ń ṣe award. Ọ̀túnba níbi tí mo fẹ́ mẹ́nu lọ gan ni ẹ̀ ń lọ yẹn. A rí wípé ẹ ti gba oríṣiríṣi àwọ́ọ̀dù àti wípé ẹ̀yin tún ni cultural ambassador ní ìlú Amẹ́ríkà lọ́hùn-ún. Ẹ̀yin ló tún ṣojú wa ń bẹ̀. Tábà ní ká máa mẹ́nu bà oríṣiríṣi àwọn àwọ́ọ̀dù tẹ́ ẹ ti gbà nílé kàtán torí èmi gan rí fúnra mi mo ní àgbà ní í ṣe ńlá àgbà ló tó rò lọ́ọ̀bá ló tó orí erin fọn. Àmọ́ bóyá lè bá wa mẹ́nu bà àwọ́ọ̀dù bíi 2-3 àti ẹ̀gbà àti wípé báwo gan lẹ ṣe ṣe tẹ́ tó fi jẹ́ pé ẹ̀yin ni wọ́n tún fi ṣe cultural ambassador náà. Gbogbo nǹkan gẹ́gẹ́ bí mo ń sọ ọwọ́ orí Ọlọ́run ni àyànmọ́ ògbógun orí lẹ́lẹ́jọ́. Bẹ́ẹ̀ni. Nǹkan tí Ọlọ́run bá ti yàn mọ́ yàn. Bẹ́ẹ̀ni. Àdébẹ̀ ọ́ ní orí tó bá jọba orí tó bá joyè àádádé. Ó di dandan. So nǹkan tí kò yé mi gan ẹ rí pé èmi ò ń parọ́ lórí Facebook mo sọ fún ọmọ mi máa ń ṣe radio presenter mi dẹ̀ ń ṣe script writer. Ṣe tó ń ṣe fíìmù. Mi ń ṣe tó ń ṣe fíìmù àwọn tó ń ṣe fíìmù orí tó ń fún láwọ tó èmi ò gbogbo kan tí mo kàn rí ó ń yè mí gan lẹ́nu. Because torí ẹ mọ̀ torí ẹ mo ṣe fi ń jẹ́ kí àwọn aráalé àwọn èèyàn lórí Facebook kan máa kẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n àwọn èèyàn wá gbà mí iṣẹ́ kan yẹ kán máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ìlara náà tó a máa fi ṣe. Torí ẹ mo sọ fún mi ń ṣe onífíìmù mi ń ṣe kí ló báwo ló ṣe tẹ̀ pàkọ́dẹ̀ rí tán ti yàn mí. Pé mi ní ìgbà míì gan mo lè lọ bí ṣó báyìí máa kọ́ ní kan porúkọ mi pé ó yá láì sọ fún mi tẹ́lẹ̀ máa kọ́ sí àgbẹ̀ wọn á dẹ̀ pè mí sí. títóbi lọ́lọ́run ọba. Gẹ́gẹ́ bí ìbéèrè yín ní mo ti gba àwọ́ọ̀dù Nigerian Cultural Ambassador. Nigeria Cultural Ambassador ìkíní. Yes mo dẹ̀ ti gba Nigeria Fashion and Art Image Award. Fashion and Art Image Award. Yes. Ó di méjì. Mo ti gbà ní mo dẹ̀ tún ti gba Yorùbá Cultural Ambassador yẹn mo gbà recently ní ọ̀dọ̀ àwọn Oòduà Image Corporation. Ọ̀túnba tá bá ní ká máa ka àwọn àwọ́ọ̀dù tẹ́ ẹ ti gbà á lè kà tán torí àkókò wa. Ẹ jẹ́ kí n tún béèrè pé ní ìlú Ọ̀yọ́túnjí lọ́hùn irú àwọn ọdún wo gan ni ẹ máa ń ṣe? Ṣé mọ̀ pé ní Ifẹ̀ à ń ṣe ọdún ọlọ́jọ́, ní Ọ̀ṣun state à ń ṣe Ọ̀ṣun Òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri. Irú àwọn ọdún wo ló dàbí pé ẹ máa ń ṣe ní Ọ̀yọ́túnjí lọ́hùn? Gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni kò sí ọdún tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá tí wọ́n ṣe ń bẹ̀. Ó yè mí gan lẹ́nu. Pé gbogbo ọdún tí à ń ṣe nílẹ̀ Yorùbá náà ni wọ́n ń ṣe nílùú Ọ̀yọ́túnjí lọ́hùn. Bẹ́ẹ̀ náà ni ọdún Ọ̀ṣun Òṣogbo wà ń bẹ̀ ọdún Ọ̀ṣun wọ́n ń ṣe Ọ̀ṣun wọ́n ń ṣe Ṣàngó wọ́n ń ṣe eégún gbogbo àṣà tó bá ṣàtijọ́ mọ́. Àwọn bàbá wa tó ń ṣe ìṣẹ̀ṣe náà pọ̀, àwọn bàbá tó ń ṣe ìṣẹ̀ṣe náà wà ń bẹ̀ àbí? Àwọn gbogbo ẹ̀ pátápátá ló wà ń bẹ̀ gbogbo ẹ̀ tó bọ́ ṣe ń ṣe ní ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n ṣe ń bẹ̀. Tourism even wọ́n ní tourism
láti enlight àwọn ọmọ Yorùbá tó wà ní Amẹ́ríkà láti mọ̀ nípa bó ṣe ń ṣọdún àti gbogbo àṣà yẹn. wọ́n ní class tó fi ń ṣe lecture níbẹ̀. So tẹ́ bá lọ sórí website yẹn gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ ẹ̀rí ń bẹ̀. tẹ́ bá ti lọ sórí www.oyotunji.org. Yes, www.oyotunji.org. ẹ ṣeun Ọ̀túnba kó tó pé máa béèrè ìbéèrè tó kẹ́yìn lọ́wọ́ yín pọ̀tì ní sà. Ọ̀túnba kó tó pé máa béèrè ìbéèrè tó kẹ́yìn lọ́wọ́ yín sà. Ìjẹ́ tí ẹ bá fẹ́ ṣe àwọn ọdún yín yẹn ṣé ẹ máa invite àwọn èèyàn wá bóyá láti Nàìjíríà bóyá láti London láti Germany láti oríṣiríṣi ibi tí wọ́n bá wà káàkiri àgbáńlá ayé àti wípé ṣé ẹ ní bóyá invitation lẹ máa ń sẹ̀dí sáwọn èèyàn o torí ọ̀pọ̀lọpọ̀ ló ní ìdí láti gba visa kó tó di pé wọ́n wọ Amẹ́ríkà lọ́hùn. Ìbéèrè mi tó pín sí méjì náà nìyẹn Ọ̀túnba. Lórí gẹ́gẹ́ mo sọ lórí ògbọ́n bá ń ṣe ọdún yẹn wọ́n máa ń ti ń gbé sórí website. Okay. Wọ́n á dẹ̀ gbé sí orí Facebook. Wọ́n á tún ṣe announcement. So gbogbo kìíní yẹn ó wà lórí website tí mo fún yín. Àwọn nọ́mbà tó ń bá pè tó bá pẹ́ àwọn míì nídìí láti gba lẹ́tà láti lọ sí ẹ́mbásì ẹ̀ ó ti wà ń bẹ̀. So wọ́n á dẹ̀ gbé nọ́mbà coordinator tó mójútó so yẹn ló máa fi wọ́n lọ́yẹ̀ gbogbo ọ̀nà tó bá máa gbà. ní ṣókí nǹkan tí Ọ̀túnba ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ láǹfààní láti máa gbọ́ wá nílé fún àǹfààní àìtẹ́ ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ètò yìí Ọ̀túnba Olúyinká Nurudeen Waheed Ọ̀túnba Ọ̀yọ́túnjí lọ́hùn ní South Carolina l'Amẹ́ríkà wọn ni àlejò wa lórí ètò yìí. Wọ́n ní wọ́n máa ń ṣe ọdún oríṣiríṣi ọdún táwọn náà ń ṣe ní ọ̀hún bí wọ́n ṣe ń ṣe ní Nàìjíríà. Wọ́n ní tí ó bá ṣẹlẹ̀ wípé ẹ̀yin náà fẹ́ kópa àbí pé wọ́n fẹ́ ṣe ọdún kan tẹ́ bá fẹ́ lọ wọ́n ní ẹ lọ sí wẹ́bsáìtì wọn èyí tí wọ́n pè ní www.oyotunji.org àbí bó lẹ ṣe pé Ọ̀túnba. Bẹ́ẹ̀ náà ni bó ṣe ORNG. Wọ́n ní bàbá ti dé wẹ́bsáìtì náà wọ́n ní wọ́n á fi invitation síbẹ̀ ẹnikẹ́ni tó bá ní àǹfààní láti lọ fún ọdún náà. tó Ọ̀túnba kó tó di pé mo fi yín lẹ̀ lórí ètò pé kí ẹ̀yin náà kẹ́ dánu dúró díẹ̀ màá fẹ́ kí ẹ bá wa gba àwọn èèyàn wa nímọ̀ràn pàápàá àwọn ọmọ Yorùbá àwọn ọmọ káàárọ̀ òjíire pátápátá ní àti lókè òkun àti gbogbo àgbáńlá ayé màá fẹ́ kẹ́ gbà wọ́n nímọ̀ràn kan ní méjì àbí mẹ́ta bí ẹ̀mí bá ṣe darí yín Ọ̀túnba. Ìmọ̀ràn mi náà ju pé nọ́mbà 1 ká gbọ́kàn wa lé Ọlọ́run lọ́wọ́ pé Ọlọ́run ló lè ṣe ohun gbogbo tí a fẹ́ ká má sá eré àṣájù nítorí pé ilé ayé yìí Ọlọ́run náà ló mú wa wà ń bẹ̀ Ọlọ́run ní Alpha and Omega beginning and the end. So ẹ jẹ́ ká fi gbogbo tá a fẹ́ ṣe ká fi jẹ́ kí Ọlọ́run jẹ́ àkọ́kọ́ ní inú bẹ̀. Ẹ̀kejì ní pé kí a má ṣe lára ọmọnìkejì wa. Ká má ṣe lára ọmọnìkejì. Tábàrí ẹni tó ń ṣe dáadáa ẹ jẹ́ ká gbárùkù tì láti jẹ́ nìyẹn kó ṣe àṣeyọrí. Nípa ṣíṣe eléyìí Ọlọ́run náà á rántí àwa náà á dẹ̀ fi ọlá rẹ̀ Ọlọ́run náà á dẹ̀ gbé àwa náà lọ sí ibi gíga tí à ń fẹ́. Àṣẹ Ìdùmarè. Ibikíbi tabadẹ́wà ká jẹ́ kí àṣà wa kó tẹ̀lé wa lọ. Àwọn èèyàn bíbá wọn rò pé tó bá ń wọ súùtù nìkan ni wọ́n lè máa gba ẹlòmíì gan wọ súùtù kò gba àwọ̀dù ẹyọ kan báyìí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nípa pé mo kàn dẹ̀ gbá ṣàgá lọ́dọ̀ níbo ní gbogbo everything. Mo sì jẹ́ nìyẹn. Ọ̀túnba ẹ ṣeun ẹ kú àtótónu látàárọ̀ ẹ ṣeun wípé a pè yín ẹ̀jẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé àárọ̀ kùtùkùtù ni a wà lọ́dọ̀ yín lọ́hùn àmọ́ torí ìfẹ́ tí ẹni sí wa náà aago 7 àárọ̀ àkàsálíkò àdúpẹ́ àkíyín pé ẹ ṣe àdúpẹ́ fún àǹfààní àwọn tó ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí ètò mo fẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀yin là ń bá sọ̀rọ̀ live and direct láti Amẹ́ríkà lọ́hùn ẹ dákun ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí.
orúkọ mi ní Ọ̀túnba Olúyinká Waheed Nurudeen Waheed ọmọ bàbá alájàlẹ̀ ní mọ́ní àìdíòsì. láti Los Angeles lọ́hùn ní. ìjẹ́ tí n bá ní Ọ̀túnba tí n bá ní kẹ́ kí oríkì ilé yín fún bóyá láàrin ìṣẹ́jú belenja ṣé ẹ lè gbìyànjú rẹ̀ àbí Amẹ́ríkà ti gbé gbogbo ẹ̀ lọ ní. ó yẹ ẹjẹ́ àdálẹ̀. èmi ni ọmọ ajóbójiyàn yìí ni. Ajóbójiyàn. ibi tí ijú ti ń jiyàn ibi tí ìjà tó ṣọ̀kan ọmọ aṣololo ṣáájú ọmọ aṣàlọ̀ ṣáájú ìjà ọmọ àti káàbọ̀ gbàgede ọmọ àtẹ̀yìn mẹ́rọ jẹ béèyàn sọ̀kò jà sílé wa bí ò balẹ̀ bí ò bọ́kùnrin. Ọ̀túnba ó ti tó tí ń bá ní kí n tú yín lẹ̀ ẹ wọ̀n ká lọ ni. In fact mo rí wípé ẹ fi adúpẹ́ torí wípé ẹ̀yin tí ẹ jẹ́ bàbá wa báyìí náà ẹ fi ọwọ́ òsì ẹ fi júwe lé àwọn bàbá wa lọ́hùn adúpẹ́ lọ́wọ́ yín gidi ṣé tá a bá dúpẹ́ yín gbà mí ṣé ẹ jẹ́ wa Ọ̀túnba. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbọ́ yín ní tí wọ́n wà lórí ìlà pẹ̀lú mi tí wọ́n gbọ́ yín tí a bá ní ẹnìkan tó fẹ́ bá yín sọ ọ̀rọ̀ kan méjì sí mẹ́ta báwo ni wọ́n ṣe lè dọ́dọ̀ yín àbí báwo ni wọ́n ṣe lè ṣe nípa kátẹ̀yìn láago ni àbí lórí Facebook àbí. mo wà lórí Facebook. ok lórí Facebook. then lè pè mí through Facebook call and. ok. any message tó bá fẹ́ tó bá ti send ẹ̀ sí mi lórí Facebook. ó dáa àdá wọn lóhùn. àwọn náà ti gbọ́ báyìí. orúkọ mi lórí Facebook náà ni Ọ̀túnba Olúyinká Waheed Nurudeen. àwọn èèyàn náà ti gbọ́ báyìí wọ́n ní orúkọ wọn lórí Facebook Ọ̀túnba Olúyinká Nurudeen Waheed Ọ̀túnba Ọ̀yọ́túnjí lọ́hùn ní tilé tó kó ẹ ṣeun Ọ̀túnba pé a pè yín ẹ bá wa kí àwọn olórí lọ́hùn wò àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wa náà. wàá gbọ́ ẹ ṣe gan. ẹ ṣeun sà. tó ẹ̀yin tèmi àlejò wa pàtàkì lórí ètò tèní Alhaji ohun náà lẹ ti gbọ́ yẹn Ọ̀túnba Nurudeen Olúyinká Waheed Ọ̀túnba Ọ̀yọ́túnjí lọ́hùn àwọn náà ni àdúrà sórí ètò tẹ́ ẹ ti gbóhùn wọn náà ẹ sì ti gbọ́ nípa ìlú Ọ̀yọ́túnjí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ torí gbogbo àwọn tí wọ́n gbọ́ rí. ká padà sẹ́nu fàájì wa lọ́tọ̀. tó ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ darapọ̀ mẹ́tò mo kí yín ó ti sá lọ sókè mi ò lè máa dárúkọ Ajíbóyè Ọlábọ̀dé Theophilus Adédèjì Nurudeen Abíọ́dún Yẹ́misí Akíntọ́mídé Mọ́lá Olú Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe màmá mi láti Staten Island lọ́hùn nílùú Amẹ́ríkà mo dúpẹ́ Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe mo kí yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mẹ́tò yẹn máa ṣe àìsórí wọ́ọ̀lù ẹ dákun torí Ọlọ́run ẹ má yẹ káwọn èèyàn míì sí ẹ. àwọn tí mò ń wò lójú òpó yìí wọ́n ti pọ̀ ju àwọn tó ṣe ààrẹ lọ kí ló dé. kó tó di pé mo lọ lórí ètò yìí bẹ́ẹ̀ bá fẹ́ dá sétò ẹ jẹ́ kí n sáré béèrè ìbéèrè kan torí ìṣẹ́jú belenja náà ló kù. ọ̀rọ̀ ìṣítí tí a lè sọ náà ni Ọ̀túnba ti bá wa sọ. ìmọ̀ràn kékeré tí wọ́n gbà wá yẹn ìyẹn náà tó fọ́rọ̀ ìṣítí. ṣé ẹ mọ̀ wípé àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. aṣíwájú Alhaji Ramon Lawal ọ̀rẹ́ mi ọ̀wọ́n kàbọ̀ sórí ètò. ọ̀rẹ́ ará àtàládùúgbò àti pé bí Jésù Olúwa ti wí. tó ìbéèrè tí mo fẹ́ béèrè tí mo fẹ́ kẹ́ tẹ̀mí láago wọlé kí n sáré gba ìpè bíi 3 4 àbí 5. tó ẹ gbọ́ ta ló yẹ ká fẹ́ràn jù nínú bàbá ìyá àti ìyàwó wa.
nínú bàbá ìyá àti ọkọ wa ta ló yẹ ká fẹ́ràn jù? ẹ sáré bá mi dá ṣètò, ẹ pè mí wọlé sórí aago tó wà lọ́dọ̀ yín lọ́hùn. ẹ̀yin tẹ́ ẹ bá wà lókè òkun tàbí tẹ́ ẹ wà níbi tí nẹ́tíwọ̀kì yìí ti dáa, ẹ̀yin tẹ́ ẹ sì ní nọ́mbà mi náà lọ́wọ́ náà, ẹ pè mí wọlé, ẹ dá sẹ́rẹ̀ ètò yẹn. ta ló yẹ ká fẹ́ràn jù? bàbá, ìyá, ìyàwó tàbọ́kọ? nínú bàbá wa, ìyá wa, ìyàwó wa tàbí ọkọ wa, ta ló yẹ ká fẹ́ràn jù? ó yá mo ṣí ojú òpó lẹ̀ +234 815 910 773. nọ́mbà àtẹ máa pèsè náà wà lójú wọ́ọ̀lù yín níbi tí ẹ ti ń wò mí. ẹ lè pè wọlé sórí WhatsApp. ẹ sáré pè mí wọlé, ẹ sọ ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀. Olúwa oníkà bọ̀wọ̀ fún bàbá àti ìyá tó bí wá sáyé. Ìyá tó sọ̀dọ̀ tó bí wá sáyé. Ajíbóyè Ọlábọ̀dé Theophilus àwọn ní ìyàwó ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Yẹ́misí Akíntọ̀mídé Málàlú àwọn ní ọmọ. Kábíyèsí ààrẹ Saheed Ibrahim àwọn ní ìyá ni. Olórí Kẹ́mi Ajíbádé àwọn náà ní ìyá. Adénúkẹ́ Zuliat Ibrahim àwọn náà ní ìyá. Abdulsalam Aṣíwájú Alhaji Rahman àwọn ní ìbéèrè ńlá. bẹ́ẹ̀ bá fẹ́ sáré dá sí ẹ pè sórí aago, ẹ pè wọlé, mo ti ṣe ojú òpó lẹ̀. ta ló yẹ ká fẹ́ràn jù nínú bàbá, ìyá, ọkọ tàbí ìyàwó wa? Alájà Síkírà Àtẹlẹsìn mẹ́ta màmá mi ọ̀wọ́n. Ọ̀pínùgà àwọn ní lẹ́yìn Ọlọ́run ìyá ẹni ló kàn. Bàbá ló lọ́kọ̀ tí mo bá wá sáyé, ẹ ṣe ó máa dúpẹ́ oore. ọmọ olójo Olódùmarè yìí rèé lórí ètò ọ̀rọ̀ ìṣítí, èyí tó máa ń wá sí tìgbọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday ní dédé aago 3 ọ̀sán ti Nigerian time náà ni. ẹ̀yin náà kakuléètì ẹ̀ níbikíbi tẹ́ ẹ bá wà. Hello, the caller. Hello. Èrò pọ̀ lójú òpó, àmọ́ ẹ mọ̀ gbìyànjú yóò wọlé. Ó tún ti já. Ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ̀ ètò ní ọ̀rọ̀ ìṣítí. Hello. Hello. Ta ló ń sọ̀rọ̀ ẹbọ lẹ ti ń pè wá? Ẹ káàsán o. Ẹ káàsán. Èmi ni ọba Saheed Ibrahim láti ìlú Republic of Ireland. Kábíyèsí gbogbo Ireland lọ́hùn pátápátá. Orí adé àgbèyìn o. Àṣẹ bàbá mi. Ẹ̀dẹ̀ kú ètò náà ẹ kú kó lè dá o, Elédùmarè á bá mi wà pẹ̀lú yín o. Àṣẹ bàbá. Gbogbo etí tó ń gbọ́ yín, etí náà ò ní. Àṣẹ bàbá. Mo ṣèbà lọ́wọ́ Elédùmarè, mo ṣèbà lọ́wọ́ gbogbo àwọn ajúnilọ́ o. Àṣẹ. Wọ́n tó nílé ayé á dúró tì wá o. Àṣẹ bàbá. Mo kí
brọ́dà mi dáadáa Ọ̀túnba Waheed ó kó ètò náà. Ọ̀túnba náà ń gbọ́ yín. Elédùmarè bá mi dúró tì ní. Àwọn náà ń kí yín àṣẹ Èdùmàrè. Àjọṣe wa ò ní bàjẹ́ o. Àṣẹ. Kábíyèsí nǹkan kan tí mo jù síta tí mo jù sáfẹ́fẹ́ mo níta ló yẹ ká fẹ́ràn jù nínú bàbá, ìyá, ọkọ ẹni tàbí aya ẹni. Ẹ bá fojú àgbà wò. Ìyá ni nítorí pé ìyá ni gẹ́gẹ́ bí orin tí ẹ jù síta. Ìyá lọlọ́kọ̀ tó wà sílé ayé. So nítorí ìdí èyí ìyá ni. Ìyá ni ká fẹ́ràn jù. Fẹ́ràn bàbá. Ọwá kó gbogbo àwọn yòókù mọ́. Ẹ ṣeun kábíyèsí. Ẹ ṣeun. Kábíyèsí ló pè wá tán láti Ireland lọ́hùn. Ta ló yẹ ká fẹ́ràn jù nínú bàbá, ìyá, ọkọ àbí ìyàwó wa? Adijat Ali Fakunmojo àwọn ní ẹ má bínú Adijat Alimi Fakunmoju àwọn ní tí ó bá ń ṣe Ọlọ́run lọ́wọ́ tí ìyá kìíní ti kọjá. Àwọn ní tí a bá ń sin Ọlọ́run lọ́wọ́ tí ìyá ẹni bá pẹ́ ni you must answer immediately and stop praying. Ìyẹn ni wípé ìyá làwọn faramọ́. Ẹ ṣeun Adijat Alimi Fakunmoju ẹ má bínú pé mi ò mọ orúkọ yín pé. títí wọn aṣubú. Mo lólùwà Esther Kíkíọlá ìyẹn ní òrìṣà bí ìyá òsì. Àrẹ̀mọ Bọ́lárìnwá ọmọ Akérèlé àwọn ní ìyá lálábàárò ẹni. ajá ṣubú kò sẹ́ni tó lè tú wọn ká. Rárá o lómi. Kò sẹ́ni tó lè tú wọn ká. Rárá o lómi. Ó máa di àwa sùn láyà mi. Ó máa di àwa sùn láyà mi. Òrìṣà bí ìyá kò sí láyé. Láyà mi. Gbogbo àwọn tó níyà láyé gbogbo yín la kí pátápátá ẹ̀mí ìyá wa kọ́lọ̀ ọba ẹ̀mí ìdùn àkó dá wọn sí. Kọ́lọ̀ ọba jẹ́ kí wọ́n tọ́jọ́ kọ́ má bọ́jọ́ ọlọ́jọ́ náà. Àwọn tí ìyá náà sì ti rebi àgbáre. Kọ́lọ̀ ọba kó dẹlẹ̀ fẹ́yàn rẹ̀ kó fọ̀rùn kẹ́ wọn kó sì fi orí jì wọn. Tó wọ́n ti ń ṣẹ́jú sí mi nílé agodo lọ́hùn. Kó tó di pé mo lọ lórí ètò ẹ jẹ́ kí n sáré fi orin yìí ná kí n jù sáfẹ́fẹ́. Ajiboye Olabode Theophilus, I wonder you can't separate yourself from your wife because you have become one and God is the witness. When you make covenant, you don't have covenant mother, but you must love your mommy extremely and take care of them. Ẹ ṣé àdúpẹ́. Nǹkan tí wọ́n sọ ni wípé ọkọ àti ìyàwó ẹ ti di ara kan. Ẹ lè ya ìyàwó yín sọ́tọ̀. Àwọn ẹ lè ṣe ìmùlẹ̀ pẹ̀lú ìyá yín. Àmọ́ kí a nífẹ̀ẹ́ ìyá wa ká sì tọ́jú wọn. Mo tún kàn lu agbami fàájì kí n tó mọ́ ọ lọ. Ó ṣe bíi kí n mọ̀ tí ì lọ. Àmọ́ kí n tó lọ jẹ́ kí n sáré mẹ́nu bà nǹkan mẹ́ta kan. Ó ṣeé ṣe ká mọ̀ lè sọ gbogbo rẹ̀ tán torí àkókò. Ṣọlá Tẹ̀lúwọ̀ Olúwatóyìn Ọlọ́run fún mi kí ọmọ láyọ̀. Ẹ máa ṣe àìsàn orí wọ́ọ̀lù yín bẹ́ẹ̀ ṣe ń wò mí bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi. Ara nǹkan márùn-ún tí mo mú wáyé ń bá a bá mu lò dáadáa ó lè gbé wa dépò gíga.
báyé ń dìtẹ̀ sáwọn òwá rí. Moses Adéyẹmọ láti Philippines lọ́hùn. Ó ti dá mi lójú. Gbogbo yín ni mo kí ẹ̀yin ti Philippines Manila lọ́hùn tó yẹ kẹ́ ẹ̀ ti sùn àmọ́ torí ètò ọmọ lójú ẹ̀ sùn gbogbo yín ni mo kí pátápátá. Wá rí. Moses Adéyẹmọ àwọn ní gbogbo rẹ̀ náà ló ṣe pàtàkì àmọ́ ó dálé lórí ojú tí ẹ bá fi ń wò ó. Wọ́n láwọn yẹn ló ṣe pàtàkì ní ìdílé. Which way are we going? Community men, Dúpẹ́ Ọlá Balógun Oyètúnjí nation, ẹ ṣé ẹ káàbọ̀. politicians, better get together to practice democracy. Nǹkan mẹ́ta tí mo ní kí n sáré mẹ́nubà kó tó di pé mo lọ lórí ètò yìí. Let's get together and do this in common for the benefit of our nation. Àwọn nǹkan mẹ́ta ibo bá fi pamọ́ yóò wúlò fún. Generations, let's think twice, Gbìyànjú láti máa mú inú ara rẹ dùn. twice before we move. Ẹni kí ni mo sọ? Àwọn kan tá a mọ̀ Ẹ má sọ pé mo dáràn ẹ̀, iwájú dígí làwọn kan ti mọ̀ ń jó fúnra sọ wọn. yìí mo dúró. Èbí wọ́n dánú ara wọn dùn náà ni. Ìmọ̀ ilé ní. Lára nǹkan tó lè múnú rẹ dùn láyé. Gbìyànjú láti mú inú ara rẹ dùn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ayé gangan fúnra rẹ̀ kì í fún wa ní nǹkan tá a fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ẹ̀dá kojú ìṣòro nílé ayé. Àmọ́ bó ti wù kó kéré mọ́, gbìyànjú láti mú inú ara rẹ dùn. Lóòótọ́ ìrètí ọjọ́ pípẹ́ a máa mọ́kàn sáré. Ṣayé Tẹra mọ́ àdúrà. ẹni Ṣe àwọn nǹkan tó tọ́ lásìkò tó yẹ. Ṣe àwọn nǹkan tó tọ́ lásìkò tó yẹ kó o ṣe. Bínú rẹ bá ti dùn sí nǹkan tí wọ́n fúnra rẹ gan ń ṣe. Bínú rẹ bá ti dùn sí nǹkan tó ń ṣe tàbí tó ń gbèrò láti ṣe. Ìyẹn gan yóò ran àṣeyọrí rẹ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Atóyèbí Ọláníyì ẹ ṣé. Kí ni nǹkan kejì tí mo fẹ́ kẹ́ ẹ dìmú kí n tó lọ? orí ń bẹ lẹ́dùn alájí àgbà. Ìwọ gan fúnra rẹ pé ìtàn ayé rẹ níjà. Alájí àgbà. Ṣebí ìwọ ló ń kọ ìtàn ayé rẹ fúnra rẹ? Báwo ló ṣe ń bá ara rẹ sọ̀rọ̀ nígbà gbogbo? Bá ní kọ́yìn dá. Àwọn ọ̀rọ̀ wo ló ń sọ sí ara rẹ? Sọ̀rí kò ṣe. Rántí wípé àpẹ̀mọ́ra ẹni là ń pe tèmi dìde. Ìlọ́bí òwe. Gbìyànjú láti kọ ìtàn ìgbésí ayé rẹ dáradára. Ìtàn kan wà tó yẹ kí n fi sórí afẹ́fẹ́. Àwọn òbí tó tọ́ síbẹ̀ lọ́rẹ̀. Ajítòní tó jẹ́ pé ó bá jí làárọ̀ kùtù. Ọ̀rọ̀ mi lọ́bí òwe. Àpẹ̀mọ́ra ẹni ló máa ń pera rẹ̀. Ọ̀tá gbájú. Mo ti sọ lórí ètò ilé ẹ̀kan. Ọ̀tá mi Bóyá series 5 àbí series 3. fàásì. Àmọ́ ọjọ́ táyé bá gbọ̀ wájú báyìí lọ. Lọ́gbàrí sáàsì. Àwọn Màá tún ju ìtàn Ajítòní sórí atẹ́gùn fún yín. wọ́n ṣe bò Àmọ́ gbìyànjú láti fún mi. Wọ́n ṣe borí borí fún mi. múnú ara rẹ dùn nígbà gbogbo. Adébísí Victoria ẹ ṣé. Péyàn lè pẹ́ bá. Màmá kò ní táwọn ò bá nǹkan ẹni padà. Ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fa ọ̀nà fún òjẹ́. Ẹ̀fọ́ ni ó kò ní. Ẹ jẹ́ kí n mẹ́nu dúró lórí méjì yẹn ná. Bó bá dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run á tún mọ ọ̀sán lè tó kù. Orí ń bẹ lẹ́dùn alájí. Àlejò pàtàkì kan wà tún ń bọ̀ lẹ́jọ́ mẹ́jọ. Ṣẹ̀mọ̀ pọ́nà ọba àmì Èdùà ló ń fún wa ṣe. Alájí àgbà. Bó bá ṣèyàn ni a ti gbà lọ́wọ́ wa tipẹ́tipẹ́. Síkírù Àyìndé mọ́dé o, àgbẹ̀dẹ́gbẹ́. Bádùn yìí ṣe kù kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kó parí. Ẹ ní bọ́dún lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹjọ́ fúnlẹ̀ ní Èrè owó, yàrá. èrè ọmọ, èrè àlàáfíà, àìkú baálẹ̀ ọ̀rọ̀. Kó máa jẹ́ ti bẹ́ẹ̀ ṣe ń ṣe àìtò sórí wọ́ọ̀lù yìí. Orin ti wá fún ọmọ yóò. Alhaji Síkírù ní Barrister lẹ́ ń gbọ́ yẹn. Àwa kì í gbèdé tí ó bá ní kó mọ o. Ìwà yàtọ̀ sí ti ìwòròwò tó. Ẹ máa fi bára ń tàwọ̀ gẹ́dẹ́ àpapọ̀. Obìnrin olólùfẹ́ mi pátápátá ni mo kí. Ẹ má borí orí òfin ní.
ọjọ́ ń rebi àná òòrùn rebi àtiwọ̀. wọ́n jọra wọn ìyàtọ̀. àròjọ muso lókun. mẹ́kúdúrú wọn. ọmọ olójo lódùmarè yín rèé lórí ètò ọ̀rọ̀ ìṣítí. sinimá ọ. ètò yìí máa ń wáyé lọ́jọ́ mẹ́jọ gbogbo ọjọ́ ajé. lásìkò tó wọ́n ìfọkùnrin. ẹ tún darapọ̀ mọ́ mi lákòókò kan náà. wọ́n kì í ṣàrọ́fà ọ. lọ́ládé mi ò rágbára kan tó kọjá wáyé. àgbé ṣetán agbére ilé ìdárò. tó kọjá wáyé. àlùkò ṣetán àlùkò ilé ìkósùn. lẹ́kẹ̀lẹ̀kẹ̀ mi ṣetán báyọ̀ ilé ìkẹfà. ilá ìṣàlá o. torí pé èmi ni ó máa wá èyí ni ó máa bá. wàtà ànífẹ́ nìkan kan wá ṣàwátì ìpè láṣẹ ọlọ́run. ayẹlẹlẹ níbikíbi tẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi ní gbogbo àgbálá ayé. wàtà ilá ilá ilá. ṣé ẹ ti ṣe ẹ̀ sórí wọ́ọ̀lù yín. mi ò lóògùn àmọ́ mo ní kò ra ni. àlóògùn a ní kùrá bóyá mo já ẹnu a ní bíbélì yọ o. a sì lọ́lọ́run ọba. ìlú tó jí síná tó tún má lè jọ̀nà. oúnjẹ mọ́lẹ̀ pẹ̀lú ọmọ àlárọ̀. ògùn mọ̀dẹ̀dẹ̀ pẹ̀lú ní kò ra. hello. oúnjẹ wọn nílùú àbá ìwò ọmọ odò ọba. ọmọ bí òun ọ̀rọ̀ ilé yọ. ẹni sọ̀rọ̀ ní láìda oníkùkù ní o. àìdé òkú tó o yókù tún dọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọba. ní ọjà ọ. dáàtú mọ ìpàdé lórí ètò ọ̀rọ̀ ìṣítí. ìlú ń bẹ́lẹ̀ ní alájí àbá. kọ́lá ọba mi ìdùn àkófìṣọ́ rẹ̀ ṣọ́ yín kófìṣọ́ rẹ̀ ṣọ́ mi kófìṣọ́ rẹ̀ ṣọ́ gbogbo wa pátápátá. ó bàjẹ́ o. nígbà tó ní bá bẹ́ẹ̀ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò náà lọ sọ pé ẹ kàn sí mi lẹ́yìn ìsìn ẹ lè mẹ́sẹ̀jì mi ní Facebook lọ́hùn. ẹni tó fẹ́ yáwó rù lọ́sùnkú pẹ̀lẹ́. ó yẹ ìṣẹ́jú mẹ́wàá lè fẹ́ sanwó fún. ó gbọ́nà ó lọ. àbọ̀gbọ̀n ìṣẹ́jú àbí wákàtí kan wá ní kẹ́hàn ó. kò sí nǹkan tó kéré jù náà. yàgò sí ìta ẹ kàn sí mi ẹ kiri bọ́ sóde ó yọ fanda. bẹ́ẹ̀ bá ìfẹ́ ká wọn ṣẹ́jú báyìí náà lọ. òun wò yé bẹ́ẹ̀ bá lè ra wákàtí méjì àtàjà ẹ̀hàn òkú. kò sí wàhálà. ẹ̀hàn òkú. ẹ kàn sí mi lẹ́yìn ìsìn gbogbo wọn. ẹ mẹ́sẹ̀jì mi nínú inbox ẹ lè fẹ̀rọ yín síbẹ̀ màá pè yín. wọ́n ń sọ̀rọ̀ ẹja tó tóbi tó burú. ọ̀pọ̀ fún bọ́ sódò ó yàn fanda. ìgbà kẹrẹ ló ìyókù tó dọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ẹgbẹ́ àmì ètò à kó tẹ́lẹ̀ kí n máa sọ wípé tẹ̀ wó. ó dàbọ̀.